أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على خير خلق الله محمد بن عبد الله وآله وصحبه ومن والاه ومن اتبع هداه إلى يوم الدين وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أرجو الله بعدا أتركاتك فالنبوة محمد صلى الله عليه وسلم إك الله عز وجل أترالي جتان كما بان نبوة محمد كما بان رالي ركوسي ما بان صحابة أيما يواني الإسلام لوري سنة نبوة محمد صلى الله عليه وسلم أكرا وإكبر السلام عليكم ورحمة الله وبركاته. يا جواتي منصح ابن دارة لشفما بارك الله فيكم. Onípa àwọn ọ̀rọ̀ olóye bí èyí tá ń sọ tá fi ń ṣàlàyé ẹ̀sán lọ́bẹ̀ ẹ̀dá yìí ẹ má ṣàbáwà tànká kí àǹfààní rẹ̀ kó lè kálé kó sì lè ká oko. Tọ́pìkì tí ẹ̀rí tá gbé síta yìí ẹ rí pé mi ì fi bẹ́ẹ̀ discuss irú àwọn nǹkan báyìí lọ títí rí oye àmọ́ ìdí ń bẹ fún eléyìí ní ìdí pàtàkì. So mo rọ̀ yín ọmọ ìyá wa kẹ́ má ṣàbá wa gbìyànjú ṣe kí ni kẹ́ bá wa gbìyànjú share rẹ̀. Àbí Allah bẹ̀ ẹ̀dá kó jọ kó dákun àwa àti yín tẹ́ ń gbọ́ wa kí Allah bẹ̀ ẹ̀dá má ṣàfihàn wọn rẹ̀ sórí òdodo ẹ̀sìn rẹ̀ àti sunnah nabi rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam. Àìpẹ́ yìí ló dé tí gbọ́ mi in tí mo fẹ́ sọ yìí kìí ṣe pé bóyá tí ìbẹ̀rù rúyẹ́wúyẹ́ nínú ọkàn mi tí mo fẹ́ fi sọ oye àmọ́ mẹ́sẹ̀jì ni tí mo fẹ́ fi ránṣẹ́ sí àwọn ẹni tí ọ̀rọ̀ wọn dé tí gbọ́ mi pé bóyá wọ́n fẹ́ ṣe kíni wọ́n fẹ́ ṣe ìgbésẹ̀ tí a ṣe kíni tá a kọ síbẹ̀ yẹn. So nípa àwọn ẹni tí wọ́n jẹ́ fámílì fún Muhammad Ali Jabata at-takfiri al-maghrur oye tí ń bẹ ní Ìlọrin yẹn oye báyìí. So àwọn ni mo ní mẹ́sẹ́jì fún. Àkọ́kọ́ náà ẹ̀yin tẹ́ jẹ́ fámílì Muhammad Ali Jabata, so èmi ò bá yín ní ọ̀rọ̀ like èmi ò bá yín ní discussion like mi ò ní ìfàǹfà kankan pẹ̀lú yín as family ipe ẹ jẹ́ family Muhammad Ali Jabata. Oye ọ̀rọ̀ tí ó bá pa èmi àti yín pọ̀ bóyá bí ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ìjà sí pé òun náà ló pa àwa àti ẹranko tó wá láti inú ilé yẹn, so òun náà ló pa àwa àti ẹranko Muhammad Ali Jabata yẹn náà pọ̀. So ṣùgbọ́n ó dé tí gbọ́ mi látọ̀dọ̀ àwọn èèyàn dáadáa kọ̀ọ̀kan kí Allah bá ẹ̀dá mọ́ ṣàbá ní san wọ́n lẹ́san lóore. Ipe ọ̀rọ̀ kan bẹ tí mo sọ láìpẹ́ yìí tí mo fi fèsì fún Muhammad Ali Jabata at-takfiri ad-dalla. Ipe mo sọ̀rọ̀ kan nínú rẹ̀ tí mo fi taba ẹni tó jẹ́ bàbá fún Muhammad Ali Jabata tí ń ṣe Ali. Oye ipe ọ̀rọ̀ yẹn sì rèé àwọn fẹ́ kí n wá prove ẹ̀ àwọn sì fẹ́ kí n mú ẹ̀rí rẹ̀ wá ipò wọn fẹ́ gbé kéèsì dìde lórí rẹ̀. So Allah bẹ̀ẹ́dà yóò jẹ́ kó rọrùn fún yín láti gbé dìde o, torí ìmbẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ family fún Jabata as family ìmbá yín lọ́rọ̀, Muhammad Ali Jabata ni mo bá lọ́rọ̀. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ rárá àti rárá. In tí mo fẹ́ raise fún yín méjì ni. Jabata bàbá rẹ̀ ni mo bú gẹ́gẹ́ bí Jabata ṣe bú bàbá mi. Kí n yọ gíláàsì kó lójú. Bàbá Jabata ni mo bú gẹ́gẹ́ bí Muhammad Ali Jabata gẹ́gẹ́ bó ṣe bú bàbá mi. Oye ìní sọ jù báwọn lọ. Mo bú bàbá tó bí Muhammad Ali Jabata àti ìyá rẹ̀ gẹ́gẹ́ bí Muhammad Ali Jabata ṣe bú àwọn ẹni tí wọ́n bí mi tí wọ́n dẹ̀jẹ̀ lé mi lórí. Tẹ́lẹ̀ mi gbé sójú, mo máa ń yáfẹ́, mo máa ń mójúkò fún ẹnikẹ́ni àti fún èèyàn kéèyàn tó bá tọwọ́ bọ ìjọmọlúàbí mi
àbó yà sínú ìran mi bí àwọn òbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn wọ́n mọ̀ mí pé mo máa ń mójú kò fáwọn èèyàn gan kéèyàn bá mi sọ̀rọ̀ kó ṣe rọ́dù fún mi àbí kó sọ̀rọ̀ mi kó wá yà báwọn òbí mi tí n bá fèsì fún sóye ìní mẹ́nu bá àwọn òbí rẹ̀ nǹkan sọ tí mo fẹ́ sọ ni mo sì lọ oye nínú ìwà mi ni táwọn èèyàn mọ̀ mí dáadáa tó sì já sí pé ó ní ìdí tí mo fi ṣe kíni tí mo fi ń ṣe bẹ́ẹ̀ lè ànáni dáíyà ni mí olùpèpè ni mí so ara mi kọ́ ni mo fẹ́ defend ẹ̀sìn Allah bẹ̀rẹ̀ dà mo fẹ́ defend ṣùgbọ́n tẹ́mi bá wò yí pé kí n máa ṣe àìlákàsí fún ìtàwọn èèyàn ń sọ nípa ẹbí mi àbí ará mi àbí òbí mi ní ti ìbanilókọjẹ́ tàbí èébú so mo láwọn family mo láwọn ẹ̀gbọ́n àtàbúrò tó já sí wípé wọ́n lè kú fún integrity bàbá àtìyá wọn now ibi tí mo wá ń lọ ní ìsìn ni pé jàbàtà bú àwọn òbí mi mo sì bú àwọn òbí rẹ̀ padà so ẹnikẹ́ni tó bá fẹ́ gbé nǹkan kan dìde lórí rẹ̀ lọ gbé dìde tẹ́mi àti ẹ bá jọ lọ́rọ̀ ó lọ sọ ẹranko inú ilé yín ẹranko ìdílé yín tí ń ṣe Muhammad Ali Jabata tọ́rọ̀ ó ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ tó já sí wípé àwọn òbí yàn àwọn ìrandíran èèyàn so òun ni ó wà máa tọwọ́ bọ̀ tí ó máa sọ àwọn nǹkan tójú rẹ̀ rí àti ètójú rẹ̀ ò rí ń pa wọn lórúkọ pé òun pèpè sí di sunna takfir sunna ìpè gbogbo mùsùlùmí ní kèfèrí yóò do àìmọ̀kan tí ń bá káàkiri àwa rọra yín ilé ìkànnà díẹ̀ yìí tí ì ṣe kankan fún mo kàn rọra yín ilé ìkànnà díẹ̀ náà ni mo kàn rọra pínchẹ̀ díẹ̀ náà ni oye òun àtàwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n ti fẹ́ kú wọ́n sì ti fẹ́ wọ kómà nínú ẹgbẹ́ Jabatiyya wọn oye báyìí so kìí ṣe ìwà wa kìí ṣe ìṣe wa ká máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ so nínú ipé kìí ṣe ìṣe wa ká máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ ni pé a ti fún Jabata ní àwọn ẹ̀rí àìmọye nípa ipé ànítíwà àti àwọn èèyàn bá jọ lọ́rọ̀ so máa lọ sínú ìran wọn máa tọwọ́ bọ ìdílé wọn kò sínú ìwà ẹni tó jẹ́ mùsùlùmí kó máa tọwọ́ bọ ìran oníran kó sì máa tọwọ́ bọ ìdílé onídílé lórí ọ̀rọ̀ ta sọ fún Jabata ìgbà tí ó fi fèsì fún mi onísọkúsọ ni mò ń sọ inú rẹ̀ náà ní tún ti ń tọwọ́ bọ bàbá mi mo láìkí ń tẹ́fẹ́ gbé dìde yìí so ẹ rí i pé àwọn nǹkan tí wọ́n gbé mi lọ sí tí wọ́n competition lé mi lórí ìwà sórí bíbá yìí kí n máa sọ̀rọ̀ competition wọn tí wọ́n kọ oye so àmọ́ nítorí pé àwọn family ẹni yìí wọ́n fẹ́ wò pé káwọn ṣe kíni káwọn gbé kéèsì dìde ìbáyín lọ́rọ̀ so ẹranko játijàti ẹranko rédèrèdè dábà burúkú dẹ̀níhù la khayra fi so dẹ̀níhù tí ó sí orí kankan láàrẹ̀ tí ń ṣe Muhammad Ali Jabata yun ohun gangan mo bá lọ́rọ̀ oye so in níjà kankan tí mo ń báyìí tí mo fẹ́ báyìí tẹ́ jẹ́ fámílì rẹ̀ àti tẹ́ jẹ́ fámílì rẹ̀ in níjà kankan tí mo fẹ́ báyìí jà ohun gangan ni mo bá lọ́rọ̀ ohun gangan lájọ́ ń kojú ra wa so ó bú bàbá mi mo sì bú bàbá rẹ̀ padà oye báyìí so kò sínú ṣe sí mi kí máa ṣe bẹ́ẹ̀ fáwọn èèyàn mo máa mójú kò fáwọn èèyàn àmọ́ mo máa ṣe fún òun torí pé kí ni in tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n máa ń sá fún Jabata ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n máa ń họ fún in tí wọ́n ń bẹ̀rù nìyẹn nípa pé ẹni yìí tá a bá sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ nísìn yóò tọwọ́ bọ ìran wa kìí ṣe pé bóyá kéwù kan àbí ìmọ̀ kan ní ń bẹ lára rẹ̀ tí wọ́n ń bẹ̀rù àmọ́ ìmọ̀ jamtọ́ọ̀kì máa tọwọ́ bọ ìran oníran àti ẹbí ẹlẹ́bí àti bàbá oníbàbá ẹ sọ̀rọ̀ tàì sọ̀rọ̀ yóò ti dá yín padà sọ́dọ̀ bàbá yín àti ìyá yín yóò ti máa pa àwọn ìtàn tí ó mọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ óyé àfi wò pé òkè jagunjagun ni àbí bẹ́rìbẹ́rì ni àbí àwa náà gbé ìdà kọjá lórí rẹ̀ so àwa rọra tí gbédà kọjá lórí rẹ̀ mo kàn rọra fi atẹ́gùn ìdà mo kàn rọra fi fẹ́ létí mo fi atẹ́gùn ìdà fẹ́ Jabata létí ni mo fi atẹ́gùn ìdà ṣe abẹ̀bẹ̀ fún létí pé gbọ́ atẹ́gùn ìdà yìí gbọ́ atẹ́gùn rẹ̀ so ó ti fẹ́ sù sára wọn àtàwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ nínú ẹgbẹ́ rẹ̀ so mẹ́sẹ̀jì tí mo kàn ní báyìí lọ́rọ̀ Muhammad Ali Jabata mo jọ lọ́rọ̀ tó bá bí ìdá kó lọ report tó bá bí ìdá kó gbé petition dìde ló bá tán.